Yomi lẹ ti kọ́ packaging ni àbí ẹjọ́ dáàdi yín. Ṣé mọ̀ pé ó dàbí àwọn tó bá jẹ́ Christian wọn á mọ̀ nípa sórí Elijah àti Elisha. Nígbà tí Elijah ń lọ ó fún Elisha ní kìnìún téèyàn bá báyàn rìn èèyàn lè bọ́rẹ̀ mi rìn kó sórí burúkú látara ọ̀rẹ́ tó bá bá rìn èèyàn dẹ̀ lè báyàn rìn kó sórí látara èèyàn tó yàn bá bá rìn sọ tó máa ní pé kéèyàn sọ ní bá rìn kéèyàn sọ ní bá rẹ̀ bíbá tí mo bá Yomi Fash-Lanso rìn mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ látara wọn téèyàn bá dẹ̀ bá olóríire rìn tó bá fọ̀nà oríire hàn yàn náà èèyàn á tún wá jókòó gẹ́gẹ́ bí ọmọlúwàbí tán bí lére tán lére àwa fi gbogbo ẹ̀ àwa pàkéjì ẹ̀mọ́ làwọn àtúnra ẹ̀bí. ìbéèrè pọ̀ tí mo fẹ́ béèrè ṣùgbọ́n ẹ jẹ́ kí ọkọ̀ tún dé ọ̀dọ̀ àlejò wa kejì ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí fọ́mọ Nàìjíríà. orúkọ mi ni Ọlọ́ládé Ebong Ọlọ́ládé àwa mọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó bá mọ̀ nípa sinimá o tán mọ̀ pa àwọn tán produce sinimá tó jẹ́ ojúlówó àwọn kan bẹ òjònádé tán dàgbẹ̀ kò yé wọn kàn dà bọ́ lójú ọ̀yọ́ ní orí YouTube nìkan wọ́n ti mọ fúnra wọn náà tún mọ advertise YouTube wọn ẹ lọ wo ṣùgbọ́n sinimá tó dà wá kankan àdàmọ̀ ìgbà wo gangan lẹ ti sún síbẹ̀ kí ló fún yín ní impression yìí pé tẹ bá lọ bẹ̀ ibẹ̀ ni Google sì wà. ẹ ṣe nǹkan tí màá kọ́kọ́ sọ ni pé ilé tí a gbé wá yìí Ọ̀gẹ́rẹ́ òun ni alákọ̀ọ́kọ́ tá a máa kọ́kọ́ gbé lọ sí sinimá but mo ti ń ṣe àwọn iṣẹ́ míì before now tí kò tí ì lọ sí sinimá and àwọn nǹkan tí a wò tá a fi sọ pé eléyìí gbọ́dọ̀ lọ sí sinimá ni pé tẹ́ bá rí ilé ayé tí ń sún kò sí ní bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so and another thing again tí màá tún fẹ́ sọ ni pé ṣe mọ̀ àwọn èèyàn ti wò pé iṣẹ́ òyìnbó nìkan ni ó lè máa lọ sí sinimá ṣùgbọ́n àwa wò pé rárá àwọn iṣẹ́ titiwa náà tó jẹ́ ti Yorùbá titiwa náà ó jẹ́ kó lè lọ sí sinimá ìyẹn kan and kí ni nǹkan tó fà á tó ṣe gbọ́dọ̀ máa lọ sí sinimá ni pé a gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn ní àṣà wa a fẹ́ káwọn èèyàn rí bí àṣà wa bó ṣe sweet tó bó ṣe dá tó bí nǹkan tán lè kọ́ ń bẹ̀ òun ni a ṣe wí pé ẹ fi gbé wá báyìí Ọ̀gẹ́rẹ́ àbí Ọ̀gẹ́rẹ́ ẹ dákun orúkọ yín lẹ́ẹ̀kan sí. Ọlọ́ládé Ebong. ẹ nífẹ̀ẹ́ Yorùbá. bẹ́ẹ̀ni ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá ni yín àwọn aráàlú á máa wò pé Ebong wọ́n Nàìjíríà náà ni o. ṣe rí nǹkan tí máa ń sọ gangan nìyẹn táwọn èèyàn bá béèrè lọ́wọ́ mi pé báwo ni Ọlọ́ládé àti Ebong ṣe papọ̀ mo máa ń sọ pé wọ́n Nàìjíríà ni wá so kéèyàn kankan máa wò pé èèyàn ò lè fẹ́ ìmọ̀ Yorùbá ò lè fẹ́ Ìgbò àbí ọmọ Haúsá ò lè fẹ́ Yorùbá kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. mo ti yọ ohun tí mo fẹ́ yọ ọmọ Yorùbá ni lóòótọ́ mo ti yọ ohun tí mo fẹ́ yọ ẹ̀yin ọmọ Nàìjíríà jẹ́ ń ṣe báyìí ọ̀gá wa Damola ọ̀gá òtẹ̀ wọ́n ṣàwọn kan máa lárúkọ mọ́ yín lórí mi kò sí kankan pẹ̀lú Damola Olatunji bẹ́ńbí mo wá fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ fí ilẹ̀ torí pé ó kó èèyàn mọ́ra èmi fẹ́ ṣí ojú òpó lẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ọ̀gá wa sinimá tẹ̀ gbé wa ìbílẹ̀ ti mọ̀ bóyá àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa ń bà dàbí wọn nífẹ̀ẹ́ yín ọjọ́ wo ni sinimá yóò jáde náà. Ọ̀gẹ́rẹ́ ń bọ̀ sí gbogbo sinimá káàkiri Nàìjíríà ní on the 22nd of December ọjọ́ 22 December yìí ni yóò bẹ̀rẹ̀ sí máa show ẹ̀ ní sinimá gbogbo sinimá pátápátá tó wà ní Nàìjíríà láti máa show ẹ̀ mo dẹ̀ fẹ́ káwọn èèyàn mi àwọn olólùfẹ́ mi kí wọ́n bá wa jáde kí wọ́n bá wa wò ó ṣe rí ọ̀tọ̀ ni pé à ń ṣe sinimá ọba ń ya wèrè àwa ń sáré kiri jáde ọ̀tọ̀ ni pé à ń ṣe sinimá tí èèyàn nílé sọ pé mo kópa nù sinimá yìí sinimá ilé ìgbọ́ngbọ́n kan sí sinimá tí a lo latest equipment táwọn òyìnbó ń lò ní Hollywood òun la fi yá láti bi picture ẹ̀ lẹ́ẹ̀tì dàmọ̀ láti bi sound tó ń jà láti orí audio lẹ́ẹ̀tì dàmọ̀ ẹ rí i pé ilé ìyàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ pé wà ń gbà tá à ń ṣe pé adúró owó tó pọ̀ tó báyìí lẹ́nu lórí sinimá Yorùbá àwọn tó ń ṣe lápẹ́ní kankan tó ń ṣe kankan wọn ọ̀nà tó báyìí kí ló tẹ̀ náà tó máa sọ fún wọn pé ẹlẹ́yìnbó wa ni whatever is well done at all is well doing well ó ní nǹkan tí à ń gbọ́dọ̀ láti ṣe pẹ̀lú sinimá Yorùbá nígbà tá a kéré a máa ń wo àwọn Indian films tó jẹ́ pé àgbọ̀n nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ ṣùgbọ́n à ń wò à ń understand à dẹ̀ ń rẹ́rìn à ń kọ́gbọ́n bẹ̀ ọgbà àǹtàbù ti dé ṣòríṣòrí ti dé kíní kan ti dé àwọn náà ní táwọn náà bá ṣe sinimá tó bá jẹ́ Yorùbá tí ó bá wà quality enough tó lè wọ anywhere all over the world tó bá yẹ pé Yorùbá films language films tó bá gbé jáde wọ́n sọ pé
sinimá lélẹ́yìí. ìgbà tí mo ti ń wo tírélà ẹ̀ lọ́wọ́ orin ta ló kọ soundtrack ibẹ̀. Brimo ló kọ orin sí. ibo lẹ ti rájú owó tẹ ẹ náà ìtorí Ọlọ́run gbogbo tó yẹ kẹ́ ẹ kàn pè mí kí n kàn wá bá yín pé kí ni ọ̀ká kan lò Brimo ló kọrin nínú sinimá yìí ó dá ní sùúrù mo mọ̀ọ́mọ̀ ni Dàmọ́lá ti sọ nǹkan tó bá wa ó sì ti sọ ìfẹ́ tó fẹ́ jẹ́ kẹ́ ẹ fi fìfẹ́ hàn mo á fẹ́ sí ojú òpó lẹ̀ báyìí àwọn ọmọ Nàìjíríà tó ń rò bóyá àwọn mọ̀ yín tí wọn ò mọ̀ yín mo fẹ́ jẹ́ béèrè ohun tó bá fẹ́ mọ̀ ìlú yín bẹ́ẹ̀ ti sọ fún ọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni Ẹdun Àbọ̀n ni mí Edinburgh City ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìpínlẹ̀ Ọ̀ṣun Kristẹni ni wọ́n àbí. bẹ́ẹ̀ni. wọ́n ń kópa nù sinimá tẹ́ mọ́ ń kópa mo fẹ́ béèrè ni o ṣé wọ́n bí yín mọ ni àbọ̀ kọ́mọ̀gùn fún yín lọ hospital ẹ mọ́ fẹ́ ṣe bíi lover boy. ṣe mo pé ìfẹ́ náà la fi wọ́n nífẹ̀ẹ́ ló kó gbogbo já ìfẹ́ ni wọ́n fi ń gbáyé tí àwọn dìrẹ́tọ̀ wọn bá ní ọ̀yá Dàmọ́lá wá ṣe lover boy a gbọ́dọ̀ ṣe níṣe tó jẹ́ pé wọ́n ní movie making must be close to reality àwọn tí a bá wọn lé wọ́n á lè fi ilẹ̀ pé ó dà pé tòótọ́ ibi tí mò ń bọ̀ nu must be close to reality ṣé bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe nínú mọ́fì òun ṣé bẹ́ẹ̀ lẹ ṣe rí life ni. ṣe rí iṣẹ́ èèyàn gbọ́dọ̀ fi ààlà sí àárín reality èèyàn àti real life èèyàn pé èèyàn ṣe jàgídíjàgan nínú sinimá kò mí èpò jàgídíjàgan lójú ayé pé èèyàn ṣe olè nínú sinimá kò mí èpò lè lójú ayé pé èèyàn dẹ̀ ṣe lọ́ọ̀yà nínú sinimá kò ní níbi kó èèyàn kan wá ní case kó wá gbọ̀nà kóòtù lọ pé ìwọ ni lọ́ọ̀yà olùwàrí wùlẹ̀ sẹ́wọ̀n ni. so gbogbo ìfẹnukonu yẹn ò ríìlì. bàbá mi iṣẹ́ ajé ló sọmọnà bí òkú. wẹ́ẹ́dọ̀ ṣe ti bọ́ báyìí. ẹ jẹ́ lọ tajà ṣẹ́rẹ́ èèyàn mi ẹ pákéjì question yín ẹ pè Dàmọ́lá Ọlátúnjí sórí nọ́mbà 09023699664 ṣùgbọ́n ẹ promise rẹ̀ náà pé sinimá rẹ̀ ẹ wàá wò give and take ni alàgbà Dàmọ́lá Ọlátúnjí tó bá dé ta bá béèrè ẹ mo fẹ́ jẹ́ ká lórí ètò àmásẹ́ǹtì boundaries ìbéèrè wo lẹ fẹ́ jẹ́ káwọn èèyàn lọ sí sáìtì ibẹ̀ ẹ sẹ́ẹ̀tì boundary ìbéèrè wo lẹ fẹ́ jẹ́ béèrè lọ́wọ́ yín ẹ sẹ́ẹ̀tì boundary ọ̀bọ̀yá ká ẹ sì open lẹ́ni á sẹ́ẹ̀tì ẹ já lọ tajà mò ń bọ̀. Lagelu FM 96.7. Christ Joy Fire Salvation Ministry International aka Church of Fire bí àjọ̀dún ọdún kejì pẹ́tẹ́lì tó ṣe rẹ́gí ọgbọ̀n ọdún tí Ọlọ́run alààyè ti pé bàbá wa wòlíì ta nímọ̀ wò aka Èṣùpòfò. ní ìsàmì àwọn ayẹyẹ yìí ni a ṣe tẹ́ pẹpẹ ìsọjí alágbára ọlọ́jọ́ 5 tí a pè àkórí rẹ̀ ní Receive the Grace for Your Salvation John 3:18. December 4 Monday to Thursday ní ìsọjí ó máa wáyé ní ẹgbẹ́ iléeṣẹ́ Glo Challenge Ìbàdàn ní aago 5 ìrọ̀lẹ́. ìpàdé dorí òkè Bẹ́tẹ́lì ní December 8 ọjọ́ Friday bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ pẹ̀lú ìṣọ́òru. December 10 ọjọ́ ìsinmi làṣekágbá ètò yóò bẹ̀rẹ̀ ní dédé aago 10 òwúrọ̀ pẹ̀lú ìdúpẹ́ rẹpẹtẹ at Bethel Mountain Aládọ́rin along Ìdíayùnrẹ́ Road Ìbàdàn. àwọn ikọ̀ tó lọ́rùn ó máa lò ní wòlíì Ezekiel Akínbíyìmá, Dr. Bọ́lá Àrẹ, Rebecca Afọlábí, Olúwakẹ́mi Bámidélé, Arúbí Adéjùmọ̀, Ọlá Crown, Prophet Gideon Tanímọ̀wò Èṣùpòfò lólùgbàlejò àgbà. ẹ̀lú 08033281742. Adéníkẹ́ olówó kéré la darí ètò. Jésù ń retí rẹ o. Back in my day, we had to go to school in person, but now things are different. West Midlands Open University lets your child learn at their own pace, from the comfort of their own home. With only their WAEC or NECO results, your child can get a quality education. And because we are an NUC-accredited degree awarding university, you can be sure of their future. So, why not give them the gift of education? Enroll them in West Midlands Open University today. Call or WhatsApp us on 0704 700 0167 for more information, or visit our website at westmidlands.university to apply for the January session. West Midlands Open University, empowering your child's dreams. èrò Èkó, èrò Ọ̀fà, JLK ló rán mi sí yín o. JLK Empire ti bẹ̀rẹ̀ bonanza ẹ̀bùn yàfùnyàfùn lẹ́ẹ̀ma gbà tẹ́ ẹ bá ti ń rajà nílé iṣẹ́ JLK. JLK Empire ń toríṣiríṣi fóònù bíi iPhone, Samsung, Tecno, Nokia, Infinix, Itel, Oppo, Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
bẹ́ẹ̀ la ń ta laptops and accessories JBL speaker ọ̀gbẹ́yìn pẹ̀lú games at accessories ẹgbẹ́ First Bank Challenge Ìbàdàn ní JK Empire gún wá síbi ọlọ́ba kò pín síbẹ̀ o ẹ tún lè ra fóònù nípasẹ̀ AC Buy lọ́dọ̀ wa ẹ má gbàgbé o bẹ́ẹ̀ ṣe ń rajà lọ́dọ̀ wa látọjọ́ kìíní oṣù kejìlá di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí December 1st to 31st lẹ́ẹ̀mọ́ fẹ̀bọ̀ táàbọ̀ àṣefàjẹ́ iléeṣẹ́ JK Empire wà lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn ẹ tún lè tẹ̀lé iléeṣẹ́ JLK lórí Instagram pẹ̀lú JLK Empire Phones and Gadgets 0805-719-7594 JLK kórèdà sílẹ̀ mọ́ ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ adúláwọ̀ AFCON orílẹ̀-èdè Côte d'Ivoire ni ó ti wáyé lọ́dún 2024 ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ eré bọ́ọ̀lù ló ti wá ń gbáradì láti lọ fojú gan ní àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù tó ń ṣe bẹbẹ nílẹ̀ adúláwọ̀ àǹfààní irú èyí ni You Fit Fly wá gbé wá fún gbogbo wa láàrin ọjọ́ 13 oṣù kínní sí ọjọ́ 11 oṣù kejì ọdún 2024 láàrin oṣù kan gbáko ìgbádùn ilégbèé tó fi mú oúnjẹ àárọ̀ breakfast lójoojúmọ́ road and flight trip to and from match venues AFCON souvenirs alongside free match tickets are all what you stand to enjoy. Registration is ongoing now and will end on November 30 at You Fit Fly office, number 36A, Toyi Street, opposite IBIS Hotel, Ikeja, Lagos. Telephone 0810-638-2165 or better still log on to www.youfitfly.com. AFCON Côte d'Ivoire 2024 trip with You Fit Fly. Terms and conditions apply. Àkókò ti tó láti kí baba Kérésì Splash FM àti Lagelu FM káàbọ̀ sí Ìbàdàn pẹ̀lú ìfẹ́ àtàjọyọ̀. Baba Kérésì ti kó àwọn ẹ̀bùn tó jọjú bọ̀ wá fáwọn èwe. Ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ni baba Kérésì ó kalẹ̀ sínú ọgbà ilé fún Báláú fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Òun lẹ ti gbọ́ yẹn o, ìpàṣẹ baba Kérésì ti Splash FM àti Lagelu FM tọ̀tẹ̀ yìí yóò tún lárinrin ju ti tẹ́lẹ̀ lọ. Àwọn gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ìkànnì Splash FM àti Lagelu FM yóò máa farakínra pẹ̀lú àwọn ìwé láti dá wọn lára yá bí wọ́n ṣe ń gbẹ̀bùn ẹgbẹ̀rún mẹ́ta owó náírà 3,000 naira lówó ìwọlé. Ní ìrírí ìpàtẹ bàbá Kérésì aláìlẹ́gbẹ́ nílé fún Báláú fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ẹ ṣe àyè kútúpàkútúpà làwọn ọmọ yóò mọ gun tó yàtọ̀ sáṣin inú ìwé. Ẹ̀yin òbí ilé ìwé ilé ìjọsìn lájọlájọ olóṣèlú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá kájọ ṣàṣepọ̀ ti bàbá Kérésì yìí a ó sì tẹ́ yín lọ́rùn. Fún ìbéèrè tàbí láti ṣonígbọ̀wọ́ pe lérè sórí 0703-457-9993 blessing 0805-699-8703 tàbí kẹ́ ẹ kàn sí wa ní ilé fún Báláú fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ìpàtẹ bàbá Kérésì ti Splash FM àti Lagelu FM 2023 ọdún àyàbò. Mọ́mì wa ṣèbẹ̀ mọ̀ wípé mílìkì ń bẹ nínú Milo. Milo Active Go tí àwọn ọmọdé fẹ́ràn gan ń fún wọn ní ìdá 15 káṣíọ̀mù tí wọ́n nílò lójoojúmọ́. Káṣíọ̀mù ń jẹ́ kí egbò àwọn ọmọ le ó sì ń ṣe wọ́n láàyè àǹfààní mìíràn. Milo okun láti tẹ̀síwájú. Milo. Èmi ni tí ń jẹ́ mi ní wàhálẹ̀ yìí. Ẹyin tó mọ ní ìṣàgbá àti máa ń ṣe ní CAC Mẹ́síkà tó wà ní Òṣèjèrè lójú ọ̀nà Ifẹ̀ sí Ìbàdàn. Ó tó yá ní òbàdí àdúrà fi kẹ́rọ̀ kan olóṣù mẹ́ta yẹn o. 72 hours with God. Má jẹ̀mú àánú tó dájú lórí wòlíì. Ẹ̀bẹ̀ ìta ìwọ òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ó ṣe tó fẹ́ palẹ̀ ìdíwọ́ àti ìdẹ̀nà mọ́ kúrò níwájú oníkùnjìkò. Tó fi pe àkórí eléyìí ní kò sí ìdádúró mọ́. Látọjọ́ Friday 8 December tó fi máa di ìdájí kùtùkùtù lọ́jọ́ Monday. Ní ẹ̀mí Ọlọ́run alààyè yóò fi máa palẹ̀ ìdíwọ́. Tí ò jẹ́ lérí àti má jẹ̀mú Ọlọ́run ó ṣe fún ayé rẹ mọ́. Nípasẹ̀ pé ẹ̀ lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí Ọlọ́run àtàwọn olórin ẹ̀ ní o. Adéyínká aláṣeyọrí ìlà ìjà kíkúndé Ọlọ́run sọ́bẹ̀. Dáre mẹ́lódì pẹ̀lú dáre